tẹ̀síwájú nínú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 10 dé 11 tí a fi yé wa wípé Ọlọ́run ni òǹkọ̀tàn. Ìjọ Ọlọ́run tí í ṣe èmi àti ẹ tó gba Jésù lólúwa àti olùgbàlà. Àwa ni à ń fi ìtàn tó kọ sí ìṣe gẹ́gẹ́ bí àwọn òṣèré inú ayé tá a wà yìí ní orí ìtàgé. A sì ń fi wá ṣe ìrànwọ́ fún ayé. À ń fi wá ṣe ìrànwọ́ fún àwọn agbára àìrí. A sì ń fi wá ṣe ìrànwọ́ fún àwọn áńgẹ́lì Ọlọ́run àti fún gbogbo àwọn ogun ọ̀run. A sì ń tún fi wá ṣe ìrànwọ́ pàápàá fún àwọn akọni tó ti jagun, tó ti ṣẹ́gun, tó ti kọjá. Gẹ́gẹ́ bólórin ní ti wí pé àwọn tó ṣẹ́gun ṣáájú wọ́n ń wò wá bá a ti ń jà. Nínú wa lolúwa ti ń fi agbára rẹ̀ hàn. Ó ń fi ohun tó ń jẹ́ hàn. Ó ń gbénú wa láti ṣiṣẹ́. Ó ń gbénú wa fọhùn fún ayé. Ó ń gbénú wa kọlu agbára ìrí. Ó ń gbénú wa kọlu agbára òkùnkùn. Àwa sọ wá di ẹ̀rù fún ìjọba òkùnkùn. La sì kà níbẹ̀ pé kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn nísinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ. Gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa. Ẹsẹ̀ 12 wa sọ pé nínú ẹni tí àwa ní ìgboyà àti ọ̀nà pẹ̀lú ìgbẹ́kẹ̀lé nípa ìgbàgbọ́ wa nínú rẹ̀. Nínú Kristi, béèyàn bá ní Kristi, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nígboyà. Torí a ti kọ́ pé àwa kò gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́ bí kò ṣe ẹ̀mí ìsọdọmọ. A kò gba ẹ̀mí ẹrú débi tí a ó máa bẹ̀rù bí kò ṣe ẹ̀mí ìsọdọmọ nínú èyí tá a fi ń ké pe Ábà Bàbá. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kò sí gírì, kò sí bẹ̀rù. Kò sí nǹkan kan tó yẹ kó já wa láyà. Ó yẹ káwa gan fúnra wa mọ̀ wípé níbikíbi tá a bá wà, ẹ̀rù la jẹ́ fún ìjọba òkùnkùn. Ẹ̀rù la jẹ́ fún àwọn ẹni òkùnkùn. Bá a bá rí wọn tí wọn ò fẹ́ràn wa, tí wọ́n kórìíra wa, àwọn kọ́. Ìjọba òkùnkùn tí ń bá wọn ṣiṣẹ́ kò ní fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ràn wa. Torí Jésù wí pé ẹni tí bá ń ṣiṣẹ́ òkùnkùn yìí fẹ́ wá síbi ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ má bàa fi iṣẹ́ rẹ̀ hàn. Ó sì láwọn ọmọ ayé yìí wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ ọwọ́ wọn burú. Ṣùgbọ́n wọ́n wá fẹ́ wa o, wọn ò fẹ́ wa o. Ẹ̀rù la jẹ́. Mí ọ̀hún olóńgbò, gbogbo èkúté tó bá wà ládùúgbò ní ó dojo. A kọ wípé bí n bá ti fọhùn kí ìjọba òkùnkùn kó máa wárìrì. Sámúẹ́lì kejì orí 22 ẹsẹ̀ 44 ni mo ti bẹ̀rẹ̀. Ìwọ sì gbà mí kúrò lọ́wọ́ ìjà àwọn ènìyàn mi. Ìwọ pa mí mọ́ kí èmi kí ó lè ṣe olórí àwọn àjèjì orílẹ̀-èdè. Àwọn ènìyàn tí èmi kò tíì mọ̀ yóò máa sìn mí. Àwọn àlejò yóò fi ẹ̀tàn tẹríba fún mi. Àwọn àlejò yóò fi ẹ̀tàn tẹríba fún mi. Bí wọ́n bá ti gbọ́ ìró mi, wọn ó sì gbọ́ ti èmi. Ìpayà yóò dé bá àwọn àlejò, wọn ó sì máa bẹ̀rù níbi kọ̀lọ̀fín wọn. Olúwa ń bẹ, olùbùkún sì ni àpáta mi. Gbígbéga sì lé Ọlọ́run àpáta ìgbàlà mi. Ìpayà yóò dé bá àwọn àlejò. Àwọn agbára ẹ̀rí wọ̀nyí wọ́n gbọ́dọ̀ máa gbọ̀n jìnnìjìnnì. Tí wọ́n bá ti gbóhùn mi, tí wọ́n bá ti gbúrò mi, ìpayà yóò dé bá wọn.
ni mo lo èdè mi ọ̀nà olóńgbò. Olóńgbò ní láti bẹ̀rù pé eku mélòó ló wà ní ilé yìí, àbí máa ń bẹ̀rù ni? Kó ṣàṣẹ̀ṣẹ̀ wọn olóńgbò, kò nílò láti bẹ̀rù wípé èkúté ilé mélòó níbẹ̀ nínú ilé yìí o, bó lẹ ṣe pọ̀ tó o. Kò nílò. Ohun tó nílò ni kó dún, kó ṣáà ti sọ̀rọ̀. Èmi àti ẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a nílò láti bẹ̀rù ọ̀tá. Ẹ̀mí ìgboyà wa la ní. Màrìmáyán lójú ọ̀tá mi máa yan fanda. Ọ̀pọ̀lọ́ yan fanda lójú ẹlẹ́gùsí kò lè fi pata. Àwòdì òkè tó fẹ́ fojú àná wò mí, mo ti di bàbá. Èmi ti gòkè àgbà. Jésù mo dúpẹ́ dúpẹ́. Olóńgbò nílò kó bẹ̀rù iye èkúté tó wà nílé. N tó nílò ni pé kó dún kó sì kọjá. Kó kọjá pẹ̀lú ìgboyà. Olóńgbò lásán nù. Kìnìún kò nílò láti bẹ̀rù pé ẹ̀yin ẹranko ńláńlá mélòó lẹ wà, ẹ̀yin ẹranko alágbára mélòó lẹ wà nínú igbó tí mo wà yìí o. Kọ̀ọ̀kan rọra kó kígbe ni láti pariwo, wọ́n á sá. Ṣùgbọ́n ṣe ni láàánú, àwa ọmọ kìnìún ẹ̀yà Júdà, àwa làwa ń bẹ̀rù àwọn ẹranko ìgbẹ́ lásán lásán. Ọmọ kìnìún ẹ̀yà Júdà ni ọ́ náà o. Ọmọ kìnìún náà sì ló náà. Ó sì wá ń bẹ̀rù àwọn agbára ìrí. Kí ló dé tó ń bẹ̀rù oṣó, tó ń bẹ̀rù àjẹ́, tó ń bẹ̀rù ẹlẹ́bọ lóògùn? Bóyá lè mú ọkọ mi lọ nú ẹgbẹ́, bóyá wọ́n lè máa ṣe nǹkan kan nítorí mi. A ti kọ́ pé òṣùn ìjà kan tá a ṣe sí wa tí ó pa wá lára. Gbogbo àwọn tó bá dìde sí wa ní ìdájọ́, wọn ó gbàjà lẹ́bi. Ń tà nílò ní ká sọ̀rọ̀. Dáfídì sọ̀rọ̀ kan níbì kan. Ẹ já wo Psalm 56 verse 9. Lé ọjọ́ tí mo bá kígbe, nígbà náà lé àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà. Èyí lé èmi mọ̀ nítorí pé Ọlọ́run wà fún mi. Lọ́jọ́ tí mo bá kígbe, bólóńgbò bá ti lè ké, àìlè ní mìíràn, àwọn èkúté ò ní ìbò làgbà. Ó di kí a máa yọ́lẹ̀ fẹ́ jẹun tí a bá tiẹ̀ fẹ́ wá nǹkan tí wọ́n jẹ. Ó di kí a máa yọ́lẹ̀, kí a máa yọ́ mírọ́mírọ́. Lólóńgbò nínú ilé yìí mọ́. Ṣùgbọ́n olóńgbò kan máa ń tìta wá. Ṣẹ́gbúrò ìkúnú ilé mọ́. Torí pé ń tìta wá, ń wá ń pa wọ́n jẹ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò mọ̀ sáré kiri. Ẹ mọ̀ rí wọn. Wọ́n tún mọ̀ ṣeré pa. Níjó lẹ ti rí wọn gbẹ̀yìn. Ìwà tèmi jolóńgbò, ọmọ kìnìún ẹ̀yà Júdà ni wá. Má bẹ̀rù, má sojo, gbẹ̀mí ìgboyà Kristi. Ìgboyà ń tiwa o. Ẹ̀rù kò sí o. Ìbẹ̀rù kò sí fún mi mọ́, mo ti l'Olúwa. Ìfòyà kò sí fún mi mọ́, Jésù ni bàbá mi. Ọ̀tá tó bá ta fèlèfèlè yóò fara gbẹgba. Fàì yóò fara gbẹgba. Kò sí fún mi mọ́, mo ti l'Olúwa. Ìfòyà kò sí fún mi mọ́, Jésù ni bàbá mi. Ọ̀tá tó bá ta fèlèfèlè yóò fara gbẹgba. Fàì yóò fara gbẹgba. Ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 15. Ṣùgbọ́n ará mi. Mo fi ìgboyà òwe sí yín bí ọ̀nà kan. Bí ẹni tó ń rán yín létí. Bí ẹni tó ń rán yín létí. Nítorí oore ọ̀fẹ́ tí a fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìyẹn pé ìwé tí Paul ń kọ gan, ìgboyà ló fi ń ṣe kíni, ló fi ń kọ. Ọmọ Ọlọ́run ò gbọdọ̀ sojo. Ọmọ akin ni wá. Wọ́n sì lọ́mọ akin ò kì í sojo. Ọmọ akin ò kì í bẹ̀rù.
bàbá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ká sọ ti gboyà ti gboyà. Tí n bá ro ohun tí mo ti là kọjá, tí wọ́n bá ní kí n wá gbé máikrófóònù kí n wá wàásù máa ní wọn ò wàásù o. Ohun tí màá máa sọ ni pé kí làwọn èèyàn ó máa wí, ojú wọn ó máa fi wò mí. Àwọn tí wọ́n ti bà mí jẹ́ lórí àga wàásù, tí wọ́n ti pè mí lápẹ̀yìndà lórí àga wàásù, tí n bá ro gbogbo ohun tí mo ti fetí mi gbọ́ nígbà náà, mi ní nígboyà láti sọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí o. Ṣùgbọ́n mo nígboyà láti sọ nítorí pé ẹ̀mí akin ní ń bẹ nínú mi, ẹ̀mí ìgboyà ní ń bẹ nínú mi. Mi ò gbẹ̀mí ẹrú, ẹ̀mí ọmọ ni mí, ọmọ Ọlọ́run ni mí. Ọmọ Ọlọ́run nìwọ náà tó bá ti gba Jésù lólúwa tó lùgbàlà rẹ. Má jẹ́ kéṣù ó dún mọ̀húrú mọ́ ọ. Má jẹ́ káyé ó pa ọ́ lẹ́nu mọ́. Máa dún. Mo ní àbúrò kan nínú Olúwa nígbà tí mo wà ní ìlú Òṣogbo. Ọdúnọlá lórúkọ rẹ̀ ń jẹ́. Tá a bá ti ń pè nígbà náà, á ní mò ń dún. Ọdún, á ní mò ń dún. Ìwọ náà máa dún. Máa dún. Dún kí ìjọba òkùnkùn máa gbọ̀n jìnnìjìnnì nítorí rẹ. Máa dún káwọn agbára ẹ̀rí kí wọ́n máa sá kíjokíjo fún ọ. Máa dún kí ìjọba Ọlọ́run máa mọ̀ wípé òun ní aṣojú ní àhín. Bí a bá fìyàn sílé ìgbìmọ̀ aṣòfin, tí a bá yẹn fìbò yẹn ènìyàn lọ sílé ìgbìmọ̀ aṣòfin tó ń jókòó lásán tí ò sọ̀rọ̀, àwọn aráàlú rẹ̀ ò ní àǹfààní tí wọ́n jẹ látọ̀dọ̀ rẹ̀ lọ títì. Ṣùgbọ́n tó bá ti wà nílé ìgbìmọ̀ aṣòfin tó ń dún, tó sì ń dún re, yóò máa mú èrè bá ibi tó ti jáde wá. Ìwọ náà máa dún kí ìjọba Ọlọ́run máa láyọ̀ nítorí dídùn rẹ. Máa dún kí Ọlọ́run lè máa fi ọ́ yangàn. Máa dún. Dún. Kọ́run àpáàdì mọ̀ wípé ẹnìkan ń bẹ nínú ayé tí ń ṣojú Olúwa. Máa dún. Gbogbo bí mo ti ṣe ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan làwọn ewúrẹ́ ń ṣe mẹ́mẹ́mẹ́. Ohùn ẹlẹ́dẹ̀ ni mo mú kẹ́ ẹ máa gbọ́ yẹn. Béwúrẹ́ àtẹlẹ́dẹ̀ bá lè máa dún, táwọn ewúrẹ́ àwọn èèyàn bí ewúrẹ́ tí wọ́n bá lè máa dún, táwọn èèyàn bí ẹlẹ́dẹ̀ bá lè máa dún, táwọn ìkookò láwọ̀ èèyàn bá lè máa dún, kí ló dé tí ìwọ náà kò fi gbọ́dọ̀ máa dún? Kí ló dé tèmi náà ò ní máa dún? Láti fi àmì ìwàláàyè Olúwa nínú ayé wa hàn. Màá dún gẹ́gẹ́ bí aṣojú Olódùmarè. Èmi á dún nípa agbára ẹ̀mí mímọ́. Ìwọ náà máa dún. Ká dún kí gbogbo ohun àjèjì dákẹ́jẹ́. Dún. Máa dún káwọn ogun Ọlọ́run lè máa yọ̀. Máa dún kógo lè máa jẹ́ ti Kristi Jésù Olúwa wa. Mò ń dún ní tèmi, ìwọ náà sọ wípé mò ń dún. N ó sì máa dún síwájú àti síwájú sí i. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní lè pa mí lẹ́nu mọ́ láéláé. Lórúkọ Jésù Olúwa mò ń dún. Ìwọ náà máa dún.